àṣé àpáàtì pé èèyàn ń ṣe oògùn owó àṣé nǹkan tó tún ju oògùn lọ tún wà tó tún ní kí n máa ṣe ń bẹ̀ tí mo tún ń ṣe bàbá lè náà ní ìdí ọ̀ràn ọwọ́ èèyàn ó ní gbọ́n fẹ́ ṣe fún pásọ̀ kan òun fẹ́ lò fún àfà kan ó ti yẹ yín ẹ mọ̀ nǹkan ìrí téèyàn ti rí nǹkan téèyàn ti rí láyé yìí ó ti yẹ yín wọ́n sọ fún wa ni. ọ̀gbọ́n yẹn dẹ̀ mọ̀. òun náà wà bẹ́ẹ̀. òun gangan ló máa lò. òun ni ó sọ bẹ́ẹ̀ ó dà wọ́n fún pépà yẹn gan wọ́n gbé fún wa báyìí ni. kí ni òun wá sọ ó gbà pé kán lòun. ọ̀kọ́kọ́ gbà á mi ò lè ṣe o mo ṣe máa ṣe kí ni mi ò lè ṣe èmi kọ́ mi ò lè ṣe o ò lè ṣe o ò lè ṣe òun ló máa ṣe o ti wá bí náà kò tó máa ṣe ìwọ náà ló máa ṣe òun orúkọ ẹ̀rì orúkọ ọlọ́kọ̀ ibẹ̀ ni àmì wáyì wọ́n ní wẹ̀lú orí ẹ̀gbà bọ̀dì wọ́n ló lè ṣe wọ́n ṣe bẹ̀rẹ̀ nìyẹn o wọ́n ṣàpàdà gbà ó ti yẹ ṣàpàdà gbà níjọ́ kejì pé ok òun máa ṣe so nígbà tó dẹ̀ gbà pé òun máa ṣe nǹkan tó wọ́n fẹ́ lò fún yàtọ̀ sí tèmi tó wọ́n fẹ́ lò fún mi wọ́n ní títí ẹdìyẹ yẹn nìkan ẹyẹ lé ẹyẹ tù gbogbo ẹ̀ sára gbogbo ẹ̀ ata gbogbo ẹ̀ mọ́ra wọn ó tún involve irun orí ẹ̀. wọ́n fa irun orí ẹ̀. la gbogbo pọ́pọ́tà wọ́n fa tí ò kẹyẹ kan ó dán wọ́n fa wọ́n rí ìkànnà ẹ̀. ìkànnà ọwọ́. bẹ́ẹ̀ni wọ́n rí ìkànnà ẹ̀ pẹ̀lú ẹ̀ gbogbo ẹ̀ mi lè pàrọ̀ fún yín àwọn ti dọmọ àbáyẹn àti ń bá àbá jóṣẹ́. ẹ ti ń bá wọn jóṣẹ́. bẹ́ẹ̀ni wọ́n fa irun orí ẹ̀ wọ́n gé ìkànnà ẹ̀ gbogbo nǹkan tó rí everything àwa ẹ̀ náà la jó inú pọ́ọ̀tù inú wọn máa ń pè kí ni pọ́ọ̀tù ayé ló ń pe pọ́ọ̀tù yẹn láti jó gbogbo ẹ̀yìn pọ́ọ̀tù ayé bẹ́ẹ̀ ni láti jó pọ́ọ̀tù láti jó padà ṣe jó tán ọ̀rọ̀ gbé kínní yẹn dàbí àdó báyìí ó dàbí máìkì báyìí ó gùn nídìí báyìí ó wáyé gungun nísàlẹ̀ bẹ́ẹ̀ lọ́rọ̀ ẹ̀tù yẹn sí wọ́n wá ṣe ọṣẹ ńlá kan inú gbáyẹn tóbi wọ́n ṣe ọṣẹ yẹn pọ̀ dúdú ní sínú ẹ̀ wọ́n ní eléyìí tó bá ti dẹ́kù oṣù kan ló máa fi lo eléyìí nu oṣù kan bá ti dẹ́kù o gbọ́dọ̀ súnmọ́ obìnrin o dẹ̀ gbọ́dọ̀ fojú ríta. o gbọ́dọ̀ fojú ríta àwọn tó bá wẹ ọṣẹ yẹn. o gbọ́dọ̀ fojú ríta. àwọn nǹkan tí ẹ máa gbọ́ lẹ́nu mi lénìí ó jẹ́ àwọn nǹkan tí mi ò sọ rí mo rọ̀ ẹ̀yin ọmọ aráyé mo dẹ̀ rọ̀ gbọ́ ẹ̀yin tẹ́ ń wò wá nílé lóko níbikíbi tẹ́ ti ń wò wá ẹ fẹ́ kẹ́ wo interview láti òkè láti bẹ̀rẹ̀ dé òpin bí àwọn ọ̀rẹ́ mi mẹ́ta tá a jọ ń sùn tá a jọ ń jí bí wọ́n ṣe gbìmọ̀ pọ̀ lórí mi wọ́n fẹ́ lọ lò mí lọ́dọ̀ abaláwo nílùú Èkìtì ẹ máa gbọ́ òun níwèrè ọ̀rọ̀ nínú fọ́nrán yìí ẹ jọ̀ọ́ ẹ bá mi wò láti ìbẹ̀rẹ̀ dé òpin. orúkọ mi ni Yusuf Lawal ọmọ bíbí ìlú Abẹ́òkúta ni mí so iléèwé alákọ̀ọ́kọ́ bẹ̀rẹ̀ ní grammar school ní Abẹ́òkúta ni mo lọ tí mo ṣe tán bọ̀ mi ó dá education mi secondary school ni mo ti kúrò torí kò sí agbára so nígbà tí bọ́lá ṣe bẹ̀rẹ̀ ìrìnàjò mi lélẹ̀ nígbà tí mo ṣáà ti ẹ mọ̀ family mi ò ní family gidi àwọn family mi wọ́n lé mi kúrò nílé wọ́n ní èmi náà lọ́ọ́ zù fúnra mi ok nígbà tí dẹ̀ sọ bẹ́ẹ̀ èmi náà ṣàbẹ̀ sí ní wọ́n ní káàkiri ṣe menial job káàkiri ṣàgbẹ̀ káàkiri so nígbà tó dẹ̀ tọ́nà dẹ̀ ṣe mo pàdé ọ̀rẹ́ mi kan orí ìyẹn náà ó ṣe mẹkáníìkì ni iṣẹ́ tí èmi náà dẹ̀ mọ̀ nípa ẹ̀dẹ̀ ni so nígbà tí mo wá lọ bá bọ̀bọ́ yẹn sọ fún mi pé ok o no problem pé iṣẹ́ tóun náà ṣe níyà kájọ máa ọ̀rẹ́ mi dẹ̀ ní shop tiẹ̀ tóun náà ń lò nígbà tí ó ṣáà kí ni kíkùn kí n máa bọ̀ kí n lè join òun kájọ máa ṣiṣẹ́ ń bẹ̀ Ọlọ́run ti wá ṣe ó tún gbà mí sílé ẹ̀ níwà òun dẹ̀ ní àbúrò tó wà nílé tẹ́pọ́n jọ ń gbé pẹ̀lú mi ó ṣáà gbà mí sílé aṣáájọ ń gbé ní àtàlàfíà tí ò sí problem tí ò sí nǹkan kan kò pẹ́ ẹ̀ bí àbí oṣù kínní oṣù kejì oṣù kẹta mo join wọn ní ọ̀bọ̀bọ̀ kan wá láti ibì kan mi mo tó ti wá ó ṣáà wá ó join wa ń bẹ̀ so ẹ mọ̀
pẹ̀lú gbogbo ẹ̀ ṣe ń lọ ńsìn ẹ pé ojú kòkòrò a fẹ́ lówó òjijì gbogbo ẹ̀ ó ti dàpọ̀ ó ti sopọ̀ mọ́ra wọn ẹ mọ̀ nígbà tí gbogbo ṣáà rí bẹ́ẹ̀ ṣá a ṣáà jọ ń gbé bọ̀bọ́ yẹn náà ṣáà wà kò tó ọ̀sẹ̀ kejì tóun dé ọ̀sẹ̀ kejì ẹ̀ ní ìmọ̀ tóun àti ọ̀rẹ́ mi jọ sọ tájọ ń gbé ìmọ̀ tó jọ sọ tọ́jọ pa tọ́jọ kún mi ìmọ̀ tọ́jọ sọ nígbà tí wàá máa yẹ ṣá àbúrò eléyìí tó gbà mí sílé ìyẹn ló wá ń fún mi ní information pé kí n ṣọ́ra o kí n wà very very careful pẹ̀lú àwọn tí mo bá gbé yìí lóòótọ́ òun mọ̀ mí ẹ̀gbọ́n òun ló gbà mí sílé but kí n ṣọ́ra pẹ̀lú movement tí wọ́n ń try láti ṣe mo ní àbúrò jọ kí ni nǹkan tó rí tó fi sọ bẹ́ẹ̀ ó ní ẹ̀gbọ́n ẹ ṣàṣọ́ra èmi ò sọ jù bẹ́ẹ̀ lọ wọ́n náà pẹ́ nu ni wọ́n ti máa gbọ́ ọ̀rọ̀ fine èmi ló ṣáà play along mi ò ṣáà sọ kankan so kò tó ẹ̀ kò pẹ́ bí i 3 days àbí 4 days nígbà yẹn wọ́n wá sọ pé àwọn fẹ́ travel wọ́n ní ẹ fẹ́ travel nígbà àbúrò bọ̀bọ̀ tó gbà mí sílẹ̀ náà ìyẹn náà ṣáà join wọn ọ̀nà náà tẹ̀lé wọn ṣé gbélé wa ń lọ báyìí ni mo ní wọ́n ní kò sọ pé ìgbà làwọn fẹ́ lọ okay no problem meanwhile nǹkan tó fẹ́ ṣe wà nù wọn èmi ò mọ̀ nígbà tó yá wọ́n ṣáà travel wọ́n ṣáà lọ ní ọjọ́ yẹn wọ́n ṣáà lọ wọ́n fẹ́ mi lẹ̀ nígbà tó máa yá tó máa dán tó dèlù wọ́n wá pè mí láti ọ̀hún pé àwọn gbàgbé owó sílé pé ṣé mo kí n jọ ṣé mo lè bá wọn kó wá sílùú àwọn mo ní ẹ̀gbọ́n kí ló tẹ gbàgbé owó sílé tẹ́ ẹ̀ lè kó owó yín fúnra yín láti ibà lọ sílùú ó ní má bínú pé òun gbàgbé sílé ni okay ọ̀dà ẹ̀gbọ́n kò sí wàhálà àwọn bá yín kó owó mọ́tò nǹkan everything nǹkan ó ní kí n yọ nínú owó yẹn owó yẹn lọ bí 60,000 naira lówó yẹn mo ṣàgbéra ọjọ́ yẹn náà tó pè mí láàárọ̀ ọjọ́ yẹn mo múra mo dress up mo gba ìlú yẹn lọ nígbà tí máa dé bus stop ọbẹ̀ tó yí wọ̀lẹ̀ mo débẹ̀ nígbà tí máa dé bus stop ó wá mú mi ń bẹ̀ ó wá ní okay calm down pé kí n ní sùúrù pé àjọ máa padà sí Èkó ni pé kémi náà kúkú dúró ti àwọn ní ìlú yẹn kí n dúró kí n máa padà kémi tètè máa lọ tèmi so that màá lè lọ open shop ó ní rárá ó ní kò rí bẹ́ẹ̀ pé àfi kí n dúró okay no problem èmi náà bá dúró kò pẹ́ bí ijọ́ kẹta ló bá gbé mi ó di inú ìlú yìí inú igbó yìí la bá ń lọ là ń lọ ẹgbọ́n bò lẹ́ ń gbé mi lọ bó lájọ ń lọ báyìí ó ní kí n má wọlé pé àti fẹ́ débi tá à ń lọ okay mo ṣáà ń lọ based on trust mo ti trust wọn pé àjọ ń gbé láti oṣù ọdún kan tí oṣù ọdún kan àbọ̀ àtijọ́ ń gbé mo ṣáà ń tẹ̀lé wọn nígbà tá a máa débẹ̀ la bá bá ilé yẹn náà àárín igbó láti rí ilé yẹn wọ́n dá ilé yẹn kọ́ sí àárín igbó ni mo ní ta lè yàn àbí iṣẹ́ ìbora ilé ń gbé bí àbí èèyàn ló ń gbé bíbá inú gbé tó ń gbé inú bíbá ó ní kí n má wọ ó ṣáà ní kí n má wọrí pé ṣáà jẹ́ ká lọ a ṣáà wọlé sí inú géètì yẹn a wọnú ilé bàbá yẹn gbàtà wálé bàbá yẹn náà bàbá yẹn gan ojú àjọ̀nú òun gbọ́dọ̀ àjọ̀nú fún ara inú gbé yẹn gbàtà máa wọlé síbẹ̀ ká débẹ̀ àbá kí wa ẹ káàsùn ẹ̀rà sà ó ẹkújọ́ mẹ́ta ọ̀tọ̀ ìwọ kọ́ ló pè mí ní òun sọ fún ẹni tó gbẹ̀mí sílé yẹn bàbá yẹn bí lọ́yẹ̀ pé ìwọ kọ́ ló pè mí ní àná ni ó ní bẹ́ẹ̀ ni ó ní òun lòún pè mí ó ní òun lòún pè mí ok ẹni tó sọ fún mi pé ẹ fẹ́ lò yẹn ń kọ́ ẹni ẹ fẹ́ lò yẹn ibi tẹ́rù ti bà mí yẹn pé ọ fẹ́ lò ó wá ní òun lélẹ̀ ẹni ẹ̀ rè èmi náà ṣáà play along mi ò sọ̀rọ̀ mo dákẹ́ gbà tó yá mo ṣáà play along pẹ̀lú wọn torí mo wà ibi tọ́dẹ̀ gbé lọ èmi ìmọ̀ bẹ̀ kí n sákùn bẹ́ẹ̀ gan màá kọ́ máa láti inú igbó kan sí igbó kan máa já sí mi ò mọ ọdún kan mi ìmọ̀ bẹ̀ ìlú yẹn gan mi ìmọ̀ bẹ̀ àwọn lọ́mọ bẹ̀ àwọn lèmi kàn tẹ̀lé kiri àwọn ló ń ṣe guidance mi ló ń ṣe gbẹ ló ń ṣe everything mi ìmọ̀ bẹ̀ nígbà tó yá wọ́n ṣáà bẹ̀rẹ̀ ní àjò yìí o àbájá sọ fún wọn pé ẹ lọ ní nǹkan tẹ máa ṣe iṣẹ́ tẹ fẹ́ ṣe kò ná yín ju 10,000 lọ tẹ̀lé máa achieve nǹkan tẹ fẹ́ ṣe
bá ti bá máa bẹ̀rẹ̀ wọ́n ṣáà ka ogun tó fẹ́ rà tó máa lọ rà. Nígbà tó dẹ̀ máa ra àwọn kan yẹn tọ́nà ní kán lọ ra àwọn kíní yẹn processing yẹn lásán processing pé àwọn kan tó ní kán lọ rà àwọn kan tó ní kán lọ rà pé kán lọ ra àwọn kan yẹn pé ìyẹn gan lásán ó take wá ní 40 days fún kíní tó ní materials tó ní kán lọ rà lásán pé kán lọ ra ẹ lọ ra olóńgbò dúdú ẹ ra ẹdìyẹ ẹ ra gbá kan ẹ ra ìyẹlé ẹ ra gbá ẹ ra wọ ẹ ra gbó 40 days lásán nìyẹn take olóńgbò yẹn lásán nìkan ìyẹn take wá bí oṣù kan ká tó rí ìyẹn gan lásán gbogbo owó tán kó lọ wọ́n ti ná ọgbẹ̀ dànù síbẹ̀ lórí pé wọ́n wá olóńgbò nìkan. Èmi jẹ́gẹ́rẹ́ ìgòsí tó kàn mí èmi ṣáájú kò tèmi mo ṣáà ń wo aṣáájọ ń lọ káàkiri aṣáájọ ń gbé everything káàkiri ìgbà ká mú bàtà débẹ̀ bàbá yẹn fún wa náà kankan pé ká mú bí àkójọ bí ìmùlẹ̀ mi ò tiẹ̀ mọ̀ ṣáà ní ká mú láti bẹ̀ lọ ní mi ti mọ̀ nǹkan tí mò ń ṣe mọ́ èmi náà ti join aṣáà ti dé along pẹ̀lú wọn àti ṣe everything pẹ̀lú wọn no problem nígbà tí wọ́n á ṣe gbogbo kíní yẹn wọ́n bá get gbogbo kíní yẹn gbogbo táyé tí mò ń sọ yìí ó ti ń lọ bí oṣù kejì gan ti fẹ́ parí ká tó get gbogbo processing nígbà tá ṣáà get gbogbo kíní yẹn kan olóńgbò yẹn nìkan lásán pé wọ́n ń wá yẹn káàkiri bí kan débi kan sí kan ní wọ́n ti tà kí wọ́n débi ìyẹn gan lásán take wọ́n wà là ó ti yẹ kí wọ́n rí olóńgbò yẹn lásán so nígbà tí ṣáà gbogbo ẹ̀ ṣáà lọ ó ṣáà lọ bó ṣe máa lọ làbá ní òkè ṣáà get gbogbo kíní yẹn dé everything dé lọ́ba kó lẹ̀ pé a lè ṣe lọ́jọ́ yẹn mọ́ pé ó máa tójọ́ kejì kó tó lè ṣiṣẹ́ yẹn so nígbà tí a ṣáà máa sùn tá máa jí a rí gbogbo kíní yẹn ó ti kú àti ẹdìyẹ àti olóńgbò àti ẹyẹlé gbogbo ẹ̀ ó ti kú wọ́n wá ní pé kí ló fà àwọn òṣètì rè pé kí ló wá lè fà kí n tó fi lè kú báyìí bàbá wá kọ orúkọ tèmi wọ́n kọ orúkọ bọ̀bọ́ kejì mi yẹn wọ́n kọ orúkọ kẹta yà kọ orúkọ mẹ́ta bàbá lọ yẹ̀ wò bàbá ní pé nígbà tí wọ́n máa jáde bàbá ní pé ẹni tẹ́ fẹ́ lò yìí ẹ̀yin ò rí pé kò ń ṣe ẹni tẹ́ lè lò orí ẹ̀ ò gbàbọ̀dè fún iṣẹ́ tẹ́ fẹ́ lò fún orí ẹ̀ ò gbàbọ̀dè kí lẹ fẹ́ kí ni nǹkan tẹ́ ẹrù tẹ́ sọ pé òun lẹ fẹ́ lò orí gbàbọ̀dè kò lè ṣe o orí ẹ̀ gbé o ẹ má fi ti kó bá mi níbí báyìí bàbá ní pé orúkọ ẹni tí wọ́n wá ẹni tó jẹ́ kẹta wa tó wá tí wọ́n lé kó sùn tó wá sí ọ̀dọ̀ wa ìyẹn gangan ni kí ni ẹ wá mú pé òun ló lè ṣe kí ni ẹ pé òun gangan lórí ẹ̀ gbé iṣẹ́ ajé yẹn pé òun ló lè ṣe pátẹ́lẹ̀ sọ gbẹ èmi ṣáà ṣe ń pín àná pẹ̀lú wọn tó èmi gan ti ẹ̀ mọ̀ nǹkan tí mò ń ṣe mọ́ mo ṣáà kàn wó bìbọ̀ lọ́n tèmi ní mi mọ̀ nǹkan tí mò ń ṣe mọ́ gbà yẹn ọlọ́sọ di lè ṣá bá a ṣe bẹ̀rẹ̀ processing fún ìkejì ẹni yẹn kò dẹ̀ sówó mọ́ láti process bọ̀bọ̀ tí wọ́n ní tó sọ pé òun ló máa lè ṣe ẹ kò sówó mọ́ láti process fún òun bàbá wa ní pé okay fine pé ká má wọlé pé òun máa fún wa ń ṣẹ́ nílùú yẹn òun máa fún wa ń ṣẹ́ iṣẹ́ tó ń ṣe òun á fún wa láti lè máa ṣiṣẹ́ fún bọ̀bọ̀ tí bí yẹn pé wọn ok àbá béèrè pé iṣẹ́ wo ni o àbá ní pé ok o ká sáà máa ṣe fún bọ̀t òun náà tún ní sawmill òun ta igi but òun máa ń ra igi inú gbó àwọn igi náà máa ń ra igi inú gbó so a máa tẹ̀lé operator a lọ máa là láti inú gbó yẹn bọ̀ kò ń ṣàárọ̀ kì í ṣọ̀sán àfálẹ́ night la máa fi ń ṣe lẹ́ máa fi ṣe ok wọ́n ní kò sí problem kò tán síbẹ̀ nígbà tó yá la bá bẹ̀rẹ̀ iṣẹ́ yìí ní pẹrẹwu wọ́n ta bẹ̀rẹ̀ iṣẹ́ yìí lọ́ bá ní kí èmi máa tẹ̀lé operator first day second day bàbá ní ká tẹ̀lé àwọn pé ó yá o àwọn nídìí àwọn materials kankan táwọn fẹ́ lò fún àwọn tó wá míwàá dẹ̀ rí àwọn tó wá lọ́sàn-án pásítọ̀ ni wọ́n wá síbẹ̀ wọ́n fẹ́ rí ní iṣẹ́ wọn ni táwa dẹ̀ ń gbọ́ gbogbo nǹkan conversation wọn bí wọ́n bá yẹn fi nǹkan bò ọ̀rẹ́ wa ni pé àwọn tó wá lọ́sàn-án fóun ní ìdá àwọn kankan báyìí pé lórí mi ń dìde orí wọn á dìde báyìí pé ìlú kan rèé lọ́tọ̀ apart ìlú kan lélẹ̀ lọ́tọ̀ àbẹ̀rẹ̀ iṣẹ́ ìlú ní pẹrẹwu a ṣiṣẹ́ fún bàbá yìí o
aṣáà ṣe gbogbo ẹ̀ títí bá ṣe tá a bá ti yẹn tán bá ti dàárọ̀ a tún lọ sínú igbó náìtì a tún lọ gégi ìyẹn eléyìí tó tẹ̀ wá yá mi tó tẹ̀ bà mí lẹ́rù láyé mi òun níjọ́ tá lọ gégi lóru bá ṣe dé nígbó yẹn báyìí ibi tó Peter ti ń gégi ìyẹn nǹkan bí after 1 ẹ̀jẹ̀ dẹ̀ ń yọ lára gi ẹ̀jẹ̀ dẹ̀ ń yọ ẹ̀jẹ̀ gidi tí ó ń ṣe ẹ̀jẹ̀ ń yọ lára gi tí ẹ pé ẹ̀jẹ̀ ń ṣàn gidi mo ní kí ló dé irú ẹ̀jẹ̀ wo lélẹ̀ tó Ọlọ́run èmi rẹ̀ níbo mo fẹ́ sá lọ níbo mo mọ̀ ń bẹ̀ nínú igbó kìjìkìjì igbó tó ga tó yẹ pé àwọn igbó Sambisa tó yẹ pé tí wọ́n bá wọ̀ bẹ̀ gan igbó àìwọ̀ níbẹ̀ yẹn èmi ò mọ irú igbó bẹ̀ yẹn láyé mi àṣà bẹ̀rẹ̀ processing àṣà lági ẹ̀sà ntójú mi rí bẹ̀ yẹn ẹ̀sà nǹkan tójú mi rí bẹ̀ yẹn kì í ṣe kékeré sà ntójú mi rí nílùú yẹn ọ̀nà àjò tí mò ń sọ ìrìn àjò oṣù 5 òun ni mo ra ń sọ wẹ́rẹ́wẹ́rẹ́ tí mò ń sọ wẹ́rẹ́wẹ́rẹ́ oṣù 5 ẹ̀yin youth tẹ̀ wá ń ta sí ẹ ṣọ́ra fún ọ̀rẹ́ ẹ bèrè ẹni tẹ́ fẹ́ gbà sílé àbẹ́ ẹni tẹ́jọ́ ń gbélé ẹ mẹ́sọ̀ kẹ́ máa mọnú ara yín o kẹ́dẹ̀ mọ nǹkan tẹ́ ń ṣe pẹ̀lú àwọn ọ̀rẹ́ tẹ́ ń bá rìn ẹ ṣọ́ra so bí gbogbo ẹ̀ ṣàṣe ń lọ nìyẹn. ẹ ṣeun gan-an gẹ́gẹ́ bí àwọn nǹkan tí ẹ ṣàlàyé torí àwọn nǹkan tí ẹ ṣàlàyé yìí ó jẹ́ ohun tó jẹ́ ohun kàyéfì fún mi ṣùgbọ́n ohun tí màá kọ́kọ́ béèrè lọ́wọ́ yín ni pé ìyá àti bàbá yín kọ́ ṣé wọ́n ṣì wà láyé ní gbogbo ìgbà tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀. bẹ́ẹ̀ni lóòtù wọ́n wà láyé. abẹ́ wọn lẹ̀ ń gbé. rárá. àti bí ọmọ ọdún mélòó lẹ ti sá kúrò àbí lọ ti jù yín sílẹ̀ kí ni nǹkan tó ṣẹlẹ̀ láàrin ìyá àti bàbá tó fi dín pé bóyá àwọn ẹbí bàbá yín tó fi ní pé kẹ́ kúrò pé kẹ́ lọ máa dá ṣiṣẹ́ kẹ́ máa bọ́ra yín. a dà fún yín lóòtù ọ̀rọ̀ tẹ́ béèrè yìí ó dà bẹ́ẹ̀ ṣe béèrè nígbà tí bàbá tó bí bàbá mi baálẹ̀ ni wọ́n tó nígbà tí bàbá yẹn ló rán mi lọ skul wọ́n fẹ́ rẹ́gísítà mi ìgbà tó fẹ́ rẹ́gísítà mi sí secondary school gbà yẹn ni bàbá yẹn kú nígbà yẹn mo try best mi gbà yẹn mo fẹ́ further education mi nípa secondary ó ti yé yín but kò ságbára gbogbo ọmọ ọdún tí mo dẹ̀ wá ń gbà yẹn mo wà bí let's say bí 2021 ni mo wà ní time yẹn ó ti yé yín but nígbà tí bàbá yẹn ṣàkóso àwọn àbúrò dáàdì mi sọ fún mi pé bàbá kú ni wọ́n sọ fún mi gbà yẹn ni mo ní kò sí wàhálà àbí bàbá yẹn ló ń tọ́ mi from day 1 tó ti gbé mi lẹ̀ ìyá mi ò gbé pẹ̀lú wa bọ̀ ìyá mi máa wá yọjú sí mi ní ibi tí mo wà bàbá mi ti lọ fẹ́yàwó mi tó lọ bẹ́ẹ̀ ni òun mo sọ yìí ó ti lọ fẹ́yàwó mi. gbogbo ìgbà tẹ́ fi wà lọ́dọ̀ bàbá yín ǹjẹ́ ṣé bàbá yín gangan ṣọ́ máa ń yọjú sí yín láti wá wò yín. rárá kò wá rárá. ìgbà ọtọ ọmọ ọdún mélòó tẹ́ ti fojú kan bàbá yín kó tó dín pé bóyá ẹ kúrò. jẹun wò náà bí ọmọ ọdún bàbá yẹn ti gbé mi lẹ́sìn ìgbà tí mo ṣe wá bí 14 years. lọ ti fi yín sílẹ̀. lọ ti fi mí sílẹ̀ so ibi pé aṣáà ń sọ́nà ní káàkiri à ń ṣe gbá àwọn àbúrò bàbá mi bá ṣáà ní pé tó tẹ̀lé bàbá mi gangan tó bí tẹ̀lé bàbá mi ìyẹn ló fi tinú rẹ̀ jù nínú agbóró yẹn ó fi tinú mi gan tó bá sì rí mi pé mo wọ nílùú yẹn mo wọ agbóró mo bọ ilé yẹn báyìí wọ́n máa bẹ̀ sí lé mi káàkiri ni a ní mi gbọ́dọ̀ dúró kí n get out pé mo fẹ́ rí mi ìgbà kan kí n lọ kọ́ṣẹ́ ìṣègbà kan kí n ṣàwó kan ẹ sà láti ìgbà tí wọ́n ti bí mi sí ayé mi ò tèsì nǹkan tó ń jẹ́ adùn rí ayé mi tó ti bí mi sí mi sọ́ọ̀sì o nígbà yẹn ni o. ṣàkọ́bí ọmọ lẹ jẹ́ fún bàbá yín ni. ní ọmọ lèmi o. fún bàbá yín gangan. bàbá mi àbí mi ì ṣàkọ́bí. ipò wo lẹ wà gangan níbẹ̀. ipò 4 ni mo wà. àwọn ẹ̀gbọ́n yín kọ́. àwọn ẹ̀gbọ́n mi náà gbogbo ẹ̀ náà everybody náà sì pé lẹ́mọ̀ ìgbà tí àwọn ẹbí bàbá everybody wọn ò rí anybody rò ó ti yé yín everybody kọ̀ wà pẹ̀lú tiẹ̀ ni tí ó ti yé yín so ẹ mọ̀ gbogbo situation yẹn báyìí gbogbo ẹ̀ náà ló dá mi lọ́pọlọ ló ti yé yín ibi tí ìyá bàbá mi dẹ̀kẹ̀rẹ̀
ó care fún mi gan. Mm. Ó máa ń tọ́jú mi àti bàbá yẹn náà. In fact bàbá yẹn gangan, bàbá yẹn ìgbà tí bàbá yẹn ti kú báyìí, gbogbo happiness yẹn ti tán. Mm. Mi ò sí nǹkan kan mọ́. Ó ti yé yín, àti ìgbà yẹn ni mo ti bẹ̀rẹ̀ sí suffer láyé mi. Ìyá àti bàbá mi, ìyá mi nìkan ló kàn máa ń yọjú sí mi ńbẹ̀. Wọ́n máa ń yọjú sí mi, máa ra nǹkan wá fún mi, máa mú wá fún mi everything. But bàbá mi nìkan ló lọ sán lọ bí ẹyẹ. Ó sán lọ tó jẹ́ kí mi ò tiẹ̀ rí. Kí n tó lè mọ bàbá mi pé mo mọ bàbá mi, mo wọ 25 years. Pé mo gbọ́njú mọ bàbá mi, mo tó 25 years kí n tó mọ bàbá mi. Ọmọ mélòó gangan ni bàbá yín bí fún Fún ìyá yín bí fún bàbá yín gangan? 6 ni. Ọmọ 6. 6 bẹ́ẹ̀ ni. Ṣé ìyá yín gbogbo ìgbà tí wọ́n fi gbé yín lẹ̀ yẹn, ṣé màmá yín lọ fẹ́ lòmíì ni tó tún bímọ? Màmá mi ò fẹ́ lómi o. Màmá mi ò fẹ́ lómi o. Torí pé bàbá mi gangan fúnra rẹ̀, ó kọ ìyá mi sílẹ̀. Ó kọ ìyá mi sílẹ̀ ni, òun gan ò dúró. Ó ti yé yín, ó ní òun ò fẹ́ rí bàbá, ó ní òun ò fẹ́ rí ìyá mi. Pẹ̀lú ọmọ 6. Bẹ́ẹ̀ ni. Meanwhile, inú agboolé yẹn, agboolé ńlá ni. Pé ibi tí bàbá ti wà, wàhálà ni. Bẹ́ẹ̀ni. 6 inú wọn 6 tí ìyá mi bí síbẹ̀ yẹn, àwa 2 la kù. Ẹ̀yin 2 lẹ kù? Bẹ́ẹ̀ni. 4 kú sí agboolé yẹn. Láàárín oṣù kan 4 dẹ̀ kú. Láàárín oṣù kan? Bẹ́ẹ̀ni. Ìyá yín náà ńkọ́, ṣọ́ọ̀ṣì wà? Ìyá mi wà. Ìyá mi wà. Má ṣe o. Ìyá mi wà. Àwa 2 péré la kù. Àwa 2 tá dẹ̀ kù yìí, àwa 2 náà lẹ dàgbà bá dèní. Òní òun nìkan lẹ̀gbọ́n tí mo ní láyé mi àtọ̀run lọ́run. Nínú àwọn 4 tó kù yẹn, ẹ̀gbọ́n mi wà nínú wọn. Èmi ni mo jẹ́ second to the last born. Ọ̀rọ̀ ńlá ni. Ibẹ̀ mo ti rìn pàdé àgbákò tí mo lọ rìn pàdé. Ẹ ṣeun gan. Ọ̀rẹ́ yín tí ẹ wá sọ yìí gangan, ǹjẹ́ ṣe rántí bí ọ̀rẹ́ yín tẹ ní wọ́n lé kúrò láti iléèwé? Bẹ́ẹ̀ni. Iléèwé tó wà, ṣé iléèwé gíga ló wà? Gíga ni, iléèwé gíga ló wà. School wo ló wà nígbà iṣẹ́? Ìpátá ni. Ẹ ṣe rántí iléèwé náà? Ó dà pé Ẹfọ̀n Àlàyé ni àbí mo tẹ̀ mú Ìsàdé Èkìtì ṣá. Ibẹ̀ náà ló ti ń school. Òun ló lé kúrò. Òun ló lé kúrò ńbẹ̀, òun ló wá join wa. Òun náà ló má ìdí àbúrúkú yìí wá pé àwọn bọ́ọ̀sì wa ń ta, àwọn tó wà bọ́ọ̀sì wa ń ta ń sìn pé ó yẹ káwọn náà ti lówó lọ́wọ́ pé gbogbo ẹ̀yin pé ọ̀gbẹ́ni jára ẹ̀ kíní kan ló advice kejì mi yẹn ló tó sí lórí. Ọ̀rẹ́ yín tó wá gbé pẹ̀lú yín tó jẹ́ ẹnì kẹrin yín. Bẹ́ẹ̀ni. Kí nìdí tí ó kò fi lọlé? Ǹjẹ́ ṣé ẹ mọ̀dí tí kò ṣe lọlé nígbà yẹn tó fi dín pé nígbà tí wọ́n lé níléèwé kàkà tó yẹ kó lọlé tó wá fi wá sọ́dọ̀? Sí, èmi ò mọ̀, mi ì mọ̀ tó dé. Ìgbà tó máa kúrò school, ibẹ̀ ọ̀dọ̀ wa ló dé sí nígbà yẹn. Ó kó àwọn ẹrù tó lò. Everything ó kó wá sọ́dọ̀ wa mẹ́rin. Kò lọ ilé tiwọn. Bóyá nǹkan tó fẹ́ ṣe, bóyá plan tó ní ló jẹ́ kó ṣe nǹkan tó ṣe yẹn. Nígbà tá a máa bẹ̀rẹ̀ bó ṣe jẹ́ pé bàbá yẹn sọ fún wọn pé ẹni tẹ́ fẹ́ lò ẹ lè lò, orí ẹ̀ ò gbàbọ̀dè, ẹ lè lò, kò ní agbára ẹ láti ṣe nǹkan tẹ́ ẹni kó wá ṣe. Tó fi ní kóun ṣe. Nígbà tó máa ka nǹkan tí inú mi dẹ̀ ti dùn pé Ọlọ́run ti ṣe o. Àṣé àpáàtì pé èèyàn ń ṣe oògùn owó, àṣé nǹkan tó tún ju oògùn owó lọ tún wà tó tún ní kí n máa ṣe ń bẹ̀ tí mo tún ń ṣe. Bàbá lè lóun nídìí ọ̀rànwọ́ èèyàn. Ó ní pé òun fẹ́ ṣiṣẹ́ fún pásọ̀ kan, òun fẹ́ lò fún àáfà kan. Ó ti yé yín. Ẹ mọ̀ nǹkan ìrírí téèyàn ti rí, nǹkan téèyàn ti rí láyé yìí. Ó ti yé yín. Ṣé lásán ni kì í ṣe lásán mo rí bí ẹ ṣe ń wò mí. Nǹkan tí mojú mi ti rí láyé yìí kì í ṣe kéré kó tó di pé Ọlọ́run ṣe gbàkóso ayé mi. Nígbà tí ta débẹ̀ tán, ọ̀tọ̀ ní ká lọ rúgí inú igbó kìjikìji ká rù wá sí express. Ó fẹ̀ tó 100 kilometre ká lọ máa rúgí láti inú igbó lọ sí ìta ibi express wà. Kí mọ́tò ṣe máa kó láti bẹ̀. Nígbà tá a bá ti kọ́kọ́ ṣe òru tán, àṣetàárọ̀, a lọ. Mo ti níbi ìgbàlẹ̀. Ẹ̀ẹ̀kan ló ń jẹ wá, alẹ́ nìkan ni. Gbogbo àárọ̀ ọ̀sán kọ́ tó. Oúnjẹ ìbáwá àwọn lọ́wọ́ àkúwà. Wọ́n fi tiwọn, wọ́n fi kó bẹ́ẹ̀ mi. Ọ̀rẹ́ yín tí ó gbà yín sílé gangan, báwo lẹ ṣe mọ̀ gangan? Ó bẹ́ ṣe máa bí nìyẹn. Èmi náà kàn ń bọ́ ọjọ́ yẹn náà ní láàárọ̀ ọjọ́ yẹn.
mo bá ba ní ibì kan express kan kò jẹ́ sí agboolé tí mò ń gbé mo ti jáde lọ síbẹ̀ ó ń ṣe lọ́wọ́ generator ló ń ṣe lọ́wọ́ ó ní iṣẹ́ ìdẹ̀kẹ̀rẹ́ iṣẹ́ ìdẹ̀rẹ̀ mi náà dẹ̀ mọ̀ nípa iṣẹ́ yìí ọdún mi dẹ̀ ti kọ́ṣẹ́ tẹ́lẹ̀ níbi kan mo dẹ̀ ti mọ̀ díẹ̀ ok mo ní jẹ́ kí n join yín mo ní ẹ má bínú ẹ̀jọ̀ tó lọ iṣẹ́ yìí iṣẹ́ mi náà ẹ kí èmi náà join yín bí mo lè máa ìtẹ̀lẹ̀ máa rí nǹkan fi sẹ́nu máa rí nǹkan fi oúnjẹ máa fi bí join má thank you ẹ kì í lè máa kí èmi náà máa rí nǹkan fi sápò ó kọ́kọ́ ṣe gbogbo ẹ̀ mi lè gbà ẹ́ o ẹnì kan o ẹ máa ṣe ẹ máa kówó jẹ ẹ máa ṣùgbọ́n kan máa ṣe mo ṣáà bẹ́ẹ̀ ó ní kó má bínú ó wá ní kí fine ó ṣáà padà gbà mí wọ́n ní bẹ́ẹ̀ ṣe ń wò mí mo padà sọ fún pé mo ní ẹ̀yin wò mí pàtójọ́ kẹta ọjọ́ yẹn wọ́n ṣe gbà ó ní ìmọ̀ bíi níbi tí mò ń gbé o ibi tí n bá rí mo sùn sí o mo ṣáàṣì kan wà ní agboolé wa mo sùn bẹ̀ ẹ̀gbọ́n mi dẹ̀ rí mi pé mo sùn ṣáàṣì wọn ò lè sọ pé à máa bọ̀ nílé mo sùn ṣáàṣì màkúmọ ṣáàṣì mo ń lóru bí ọ̀rọ̀ ni láìkí bí àmì ò léèyàn láìkí àmì ò ní àwọn èèyàn tó lè ràn mí lọ́wọ́ tó lè help mi nígbà tí mo sọ yìí ó ti yẹn but all of a sudden ó ṣáà gbà mí náà ó tún gbà mí sí ilé ẹ̀ níta ti bẹ̀ sí jọ gbé láyọ̀ àtàlàáfíà tí ó sì problem láàrin bọ̀bọ́ yìí ò dẹ̀ ronú kí ní rí pé ká lọ dọ́gbọ̀n sí ká lọ ṣògùn níbì kan wọ́n lọ ṣe kò sọ́rí òun ìgbà tí bọ̀bọ́ ti wá ó ti lè wá báyìí ó ti kó sí ọbẹ̀ ìlọ́kọ̀ báyìí gbẹ̀ ti change gbẹ̀ ti change pátá àdèrò ìlú inú igbó lọ́hùn inú ìlú Èkìtì lọ́hùn Èkìtì bẹ́ẹ̀ ni Èkìtì inú igbó Èkìtì lọ́hùn la bẹ̀ la lọ. ọdún mélòó àbí oṣù mélòó lẹ́yìn àti ọ̀rẹ́ yìí lò kó tó dín pé bọ̀bọ́ yìí dé bọ̀bọ́ tí wọ́n dé láti iléèwé gíga yìí kó tó dín pé wá bá yín ọdún mélòó. ẹ̀mí àti ẹjọ́ gbé fọ́dún méjì. ó tó dín pé bọ̀bọ́ yìí dé láti iléèwé gíga. 2 years lájọ gbé. láàrin ọdún méjì ẹ bá ìwà pálapàla lára. rárá. bí kẹjọ lọ bí iṣẹ́ kẹjọ wọlé. èèyàn gidi ni síbi sí mi wọ́n yẹn èèyàn gidi kò gbà kan tí ò dá sí mi èèyàn very nice person kò wá tí ò dá sí mi èèyàn gidi ni ó ti yẹ yín kò dẹ̀ fáyé ni mí lára ẹ mọ̀ tó bá pẹ́ lómi ni ó gbà sílé má sùn bíbá yìí o bí ni kò sùn sí o. ṣé kò yìí níyàwó gbogbo. kò níyàwó òun àtàbúrò ẹ̀ ló jọ ń gbé. ẹ ṣeun gbogbo ìgbà tẹ ẹ dé ìlú Èkìtì ọmọ yìí dọ́dọ̀ bàbá tí ẹ ń lọ lọ́jọ́ náà lọ ǹjẹ́ ṣì rántí bí bàbá yẹn ṣe rí gangan lọ́jọ́ náà lọ ẹ ṣì rántí bí ẹ ṣe rí ṣe lè júwe bí bàbá yẹn. bàbá yẹn ò ga púpọ̀ olóòtú bàbá yẹn ò ga púpọ̀ inú kí wọ́n wà bàbá yẹn ò ṣí orí ẹ̀ lẹ̀ wọ́n bá ṣí fìlà inú kí wọ́n wà láàrin orí ẹ̀ báyìí inú ẹ̀ gùn báyìí bàbá yẹn gan kò ju àjọ̀nú ó dún lọ́sì àjọ̀nú àbí kí yẹn máa gbé nínú àárín igbó lẹ́yìn àárín ìlú jẹ́ pé bàbá yẹn ó fi irun kan sáárín báyìí ìyẹn gùn sókè báyìí ó ti yẹ yín bí bàbá yẹn ṣe rí wọn nìyẹn kò ga púpọ̀ ó ti yẹ yín bàbá gan ń wọṣọ gidi. ó ń wọṣọ. aṣọ kí ni èyí wọṣọ aṣọ bíi kó aṣọ pupa tí a máa ń wọ sọrùn always ó dẹ̀ lọ́mọ ń bẹ̀ ó níyàwó ń bẹ̀. nínú igbó yẹn náà. bẹ́ẹ̀ nínú ilé yẹn bẹ̀ ó lọ́mọ bẹ́ẹ̀ oníyàwó ń bẹ̀. igbó tí ò sí ná. tí ò sí ná tí ò sí nǹkan ó gbà bẹ́ẹ̀ òun jẹnẹtọ̀ ó ń lò jẹnẹtọ̀ ń lò ó ti yẹ yín. bẹ́ẹ̀ lọ àwọn nǹkan tá a ti bá bàbá yẹn ṣe ti pọ̀. ẹ ṣeun gan. àwọn materials nígbà tí ẹ débẹ̀ gangan wọ́n ní kẹ́ rán àwọn materials kankan torí nígbà tí ẹ débẹ̀ nǹkan kan ló ṣẹlẹ̀ orí yín ò gbàbọdè. bẹ́ẹ̀ni òun ni iṣẹ́ yẹn ò ṣe dáhùn lára. kò dáhùn lára mi bẹ́ẹ̀ni. àwọn materials yẹn gangan torí ẹ dárúkọ adìyẹ mo wá wò pé ṣé adìyẹ wá ṣòro láti rí irú adìyẹ wo irú olóńgbò wo gangan tó fi dín pé ẹ fi lò bí 40 ọjọ́. bẹ́ẹ̀ni tẹ fi wá tẹ ẹ tètè rí irú àwọn nǹkan wo gangan làwọn nǹkan wọ̀nyí. lóòótọ́ olóòtú ẹdìyẹ yẹn máa ń pè lẹ́dìyẹ OPP ẹdìyẹ yẹn irun àwọn ẹdìyẹ nọ́mà yẹn irun máa ń sùn yẹn ẹdìyẹ lè irun ti ọ̀kẹ́ sùn ó máa ń dúró ni ó máa ń dúró báyìí ó máa ń pè lẹ́dìyẹ OPP ó máa ń dúró ni ìyẹn nìkan àwa yẹn fún bí abí ọ̀sẹ̀ bíi 3 la fi wá yẹn ká tó rí olóńgbò yẹn lẹ̀kẹ̀rẹ́ olóńgbò dúdú tí ò lábàwọ̀n rárá tí ò bá lábàwọ̀n rárá tí ò ní nǹkan kan lára dúdú kọlẹ̀ tí ò ní nǹkan kan òun ló ní kọ́ lọ́wọ́ wá yẹn la wá fún bí abí oṣù kan. báwo lẹ ṣe wá rí olóńgbò yẹn. nígbà tá a máa rí olóńgbò yẹn
ẹnìkan ló fún wa ní information pé nínú ọjà tá a ti kọ́kọ́ lọ bẹ́ẹ̀ni táàrí wọn ní woman yẹn pé nǹkan tó ń tà nìyẹn òun ló wá ní pé òun máa pè wá tàbá tí òun bá ṣe tó bá ti gbé mi wá fún òun ó ní gbogbo tó ti ń gbé wá fún òun kò sí dúdú yẹn bẹ̀ bí ó lè jẹ́ dúdú but ó máa ní white lára kò dẹ̀ wúlò fún bàbá yẹn dúdú nìkan ni bàbá fẹ́ lò ó wá lọ́jọ́ kan ìyá yẹn kọ́ pè wọ́n pé wọ́n ti gbé ó ṣẹ̀ bímọ ni ó ṣẹ̀ ti gbé wá o ẹ tètè máa bọ̀ ẹ wá gbé o kò tún sówó tá a fẹ́ fi gbé wọ́n ti náwó wọ́n ti fowó wó ló ń gbé káàkiri kò sówó mọ́ tí ó ti yé níbẹ̀ yẹn bàbá yẹn ló ṣẹ̀ṣẹ̀ wá fún wa ló pé àwọn pé wọ́n ti pè ń bì kan pé ẹni tí ṣiṣẹ́ a ti ṣiṣẹ́ pa a ti ṣiṣẹ́ inú owó iṣẹ́ yín lọ fi fún yín pé inú owó iṣẹ́ ẹ ti gbà á inú owó iṣẹ́ yẹn ká lọ gbé olóńgbò yẹn ká lọ gbé wá àdébẹ̀ wọ́n ti sanwó ẹyẹ ti fẹ́ sanwó fún olóńgbò àṣìdébẹ̀ nìyẹn times 2 owó yẹn la fún ẹni yẹn kó tó ta olóńgbò yẹn double money la fún ẹni yẹn kó tó lè gbé olóńgbò yẹn lẹ̀ pé ẹ̀bẹ̀ òtán lẹ́bẹ̀ pé olóńgbò wọn fẹ́ lò olóńgbò yìí o ẹ̀bẹ̀ la fi gba olóńgbò yẹn lọ́wọ́ ẹ̀jọ̀ lọ́ fi gbà la fi gbé wá fún bàbá yẹn gbà yẹn àti rí o bàbá ní olúwa ọlọ́run ti ṣeun ifá ṣeun wọ́n ti gbé olóńgbò lẹ̀ àwọn kan yẹn ti ra ọgbọ̀ ẹ̀ sílẹ̀ àárọ̀ ilé ẹ̀gún tí ẹ̀ tí mọ̀ ìgbẹ́ ti kú dànù àgbẹ̀ kí nǹkan mú àmà àti ṣó kọ̀ọ̀kan mọ́yàn yẹn agbárí bó ṣe lu gbogbo àwọn mẹ́ta lórí lọ nìyẹn ẹlóńgbò wọ́n lú lórí ẹdìyẹ wọ́n lú lórí ẹyẹlé wọ́n lú lórí wọ́n ta orí ìmọ̀ lọ ti lu wọ́n lu àwọn mẹ́ta bàtà wọ́n máa dé bẹ́ẹ̀ náà kì í máa kà á kí ló lu àwọn kí n lórí báyìí orí báyìí lọ ti mẹ́ta ti kú àwa ẹni ilé ò ṣẹlẹ̀ rí o kò ṣẹlẹ̀ sóhun rí o ẹ jẹ́ kí n lọ béèrè nǹkan tí ẹ kì í ṣe lákọ̀ọ́kọ́ ẹ wá ṣe nígbà tí owó ti táwọn ti náwó tán èèyàn fẹ́ ṣe ẹ béèrè sí ẹ tó ṣe nǹkan báyìí fún ṣó ti yé yín bẹ́ẹ̀ni. so lẹ́yìn ìgbà tí bàbá wa kọrúkọ yín tó kọrúkọ yín wọlé tí wọ́n lọ béèrè nígbà tí bàbá máa padà jáde tí bàbá máa sọ pé ẹ̀yin ò ṣe é lò ní pé ẹni tí ó wá join yín yẹn òun gangan ló máa ṣe é lò ṣé bàbá yẹn ṣé wọ́n pè yín sí kọ̀rọ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan tí wọ́n sọ ni àbí wọ́n sọ ọ̀rọ̀ yẹn wọ́n sọ lẹ́ẹ̀kan náà gbogbo yín tí bọ̀bọ̀ tí wọ́n mọ̀ pé òun gangan ló fẹ́ lò tó sì gbà. bẹ́ẹ̀ni. báwo ló ṣe sọ gangan. wọn àgbàtí ẹ̀ bá bọ̀ ta. bẹ́ẹ̀ni. wọ́n sọ fún wa ni. ọ̀pọ̀ yẹn dẹ̀ mọ̀. òun náà wà bẹ́ẹ̀. òun gangan ló máa lò. òun ni ó sọ bẹ́ẹ̀ kódà wọ́n fún pé báyìí gan wọ́n gbé fún wa báyìí ni. kí ni òun wá sọ ó gbà pé kọ́ lóun. kọ́kọ́ gbà mi ò lè ṣe o mo ṣe máa ṣe kí ni mi ò lè ṣe èmi kọ́ mi ò lè ṣe o ò lè ṣe o ò lè ṣe òun ló máa ṣe o ti wá bí náà kò tó máa ṣe ìwọ náà ló máa ṣe òun orúkọ ẹ̀rì orúkọ ọlọ́kọ̀ yìí ibẹ̀ ni àmì wáyìí wọ́n ní wẹ̀lú orí ẹ̀gbà bọ̀dì wọ́n ló lè ṣe wọ́n ṣe bẹ̀rẹ̀ nìyẹn o wọ́n ṣàpàdà gbà wọ́n ṣẹ́sìn títí ẹ̀ yàtọ̀ sí tèmi wọ́n fẹ́ lò fèmí. bí bọ̀bọ̀ yẹn bó ṣe padà gbà yìí ṣé ojú lásán ni àbí ẹ lérò ń pé nígbà tí wọ́n kọ́kọ́ yarí ń pé òun ò lè ṣe kò ń ṣe pé bàbá yẹn wọ́n wá fi nǹkan bá sọ̀rọ̀ kó lè gbà torí tí kò bá gbà tó bá tún yín lẹ̀ pé kó máa lọ ní gbogbo gbà yẹn àṣírí bàbá yẹn máa tú àbí kò ní tú nígbà yẹn ṣé ẹ rò ó pé ojú lásán ni bọ̀bọ̀ yẹn fi gbà. lùtù bẹ́ẹ̀ níná torí èmi ò mọ̀ kankan mọ́ nígbà tó ṣàpadà gbà mi ò mọ̀ but torí ọjọ́ yẹn náà bá ṣe lílẹ̀ ṣe ṣújọ́ yẹn agídílólù ta ilẹ̀ fi ṣújọ́ yẹn pé òun ò lè ṣe é pé káwọn máa padà sí Èkó pé àwọn ká máa padà sílé o wàdí ẹ̀rọ dé ó padà gbà ní ọjọ́ kejì. gbà tọwọ́ tẹ̀. mi kò yé mi láàárín yẹn ò yé mi ó ti yẹ ó ṣàpadà gbà níjọ́ kejì pé ok òun máa ṣe so nígbà tó dẹ̀ gbà pé òun máa ṣe nǹkan tó wọ́n fẹ́ lò fún òun yàtọ̀ sí tèmi tó wọ́n fẹ́ lò fún mi wọ́n ní títí ẹdìyẹ yẹn nìkan ẹyẹlé ẹyẹ ẹtù gbogbo ẹ̀ sára gbogbo ẹ̀ ata gbogbo ẹ̀ mọ́ra wọn ó tún involve irun orí ẹ̀. wọ́n fa irun orí ẹ̀. la gbogbo pọ́pọ́tà wọ́n fa tí ò kẹyẹ kan ó dán wọ́n fa wọ́n rí ìkànnà ẹ̀. ìkànnà ọwọ́. bẹ́ẹ̀ni wọ́n rí ìkànnà ẹ̀ pẹ̀lú ẹ̀ gbogbo ẹ̀ mi lè pàrọ̀ fún yín àwọn àti dọmọ àbáyẹn àti ń bá àbá jóṣẹ́. ẹ ti ń bá wọn jóṣẹ́. bẹ́ẹ̀ni àti ń bá àbá jóṣẹ́ ń bẹ̀.
àná ti di àti pé tí mo sọ yìí ti ń lọ má ti lọ 4 months. ẹ lò níbi inú igbó kìjikìji. Oṣù 5 la lò gbàkú ńbẹ̀. Èmi gan àkísà ló wà lọ́rùn mi yẹn sà, mi ò láṣọ mọ́. Ìgbà tí mo wọ̀ lọ ó ti dàkísà, aṣọ kan wash and wear la fi ń ṣe. À á fọ̀, à á tún wọ̀, à á fọ̀, à á tún wọ̀, bàtà ti bàjẹ́ níbẹ̀ yẹn. So ẹ mọ̀, ìgbà tí gbogbo ẹ̀ dẹ̀ rí bẹ́ẹ̀, wọ́n fa irun orí ẹ̀, wọ́n gé èékánná ẹ̀, gbogbo nǹkan tó rà everything, àwa náà la jó nínú pọ́ọ̀tù, inú wọ́n máa ń pe kíní, pọ́ọ̀tù ayé ló ń pe pọ́ọ̀tù yẹn. Láti jó gbogbo ẹ̀. Pọ́ọ̀tù ayé. Bẹ́ẹ̀ ni. Láti jó pọ́ọ̀tù, láti jó. Bá dẹ̀ ṣe jó tán, wọ́n lọ gbé kíní yẹn dàbí àdó báyìí, ó dàbí máìkì báyìí, ó gùn nídìí báyìí, ó wá rí gungun nísàlẹ̀, ibẹ̀ lọ rọ ẹ̀tù yẹn sí. Wọ́n wá ṣe ọṣẹ ńlá kan inú gbá yẹn tóbi, wọ́n ṣe ọṣẹ ńlá, ọṣẹ yẹn pọ̀ dúdú ṣe sínú ẹ̀. Wọ́n ní eléyìí tó bá ti dẹ́kun, oṣù kan ló máa fi lo eléyìí nú oṣù kan. Bá ti dẹ́kun, o gbọdọ̀ súnmọ́ obìnrin, o dẹ̀ gbọdọ̀ fojú ríta. O gbọdọ̀ fojú ríta. Bẹ́ẹ̀ni. Àwọn tó bá wẹ ọṣẹ yẹn. O gbọdọ̀ fojú ríta. Fún odidi oṣù kan. Aago 12 ló gbọdọ̀ máa wẹ ọṣẹ yẹn lóru. Kò dẹ̀ gbọdọ̀ kọjá ìṣẹ́jú kan. O gbọdọ̀ máa wẹ ọṣẹ yẹn ní ojoojúmọ́ fún oṣù kan. O máa fi wẹ̀. Tó bá ti wá wẹ̀ yẹn tán, a wá bẹ̀rẹ̀ sí ń lo ẹ̀tù yẹn. Ṣé ẹ̀ ń gbọ́ mi? Bẹ́ẹ̀ni. A bẹ̀rẹ̀ sí ń lo ẹ̀tù yẹn náà fún oṣù kan. Meanwhile, nǹkan tó ṣàlàyé fún bẹ́ẹ̀ nígbà tá a wà ńbẹ̀ nìyẹn. Nígbà tá a dẹ̀ bàbá dẹ̀ sọ fún wa nígbà tá a máa, bàbá yà nígbà tí gbìyànjú, wọ́n láti try, a lè máa wá lọ sí Èkó padà. Bá ṣá gbé iṣẹ́ yẹn, ó ṣá palẹ̀mọ́ ẹ̀ fún, ṣe everything fún, òun náà lọ gbé lé lọ́wọ́. Ọwọ́ ẹlòmíì ò gbọdọ̀ kàn án. Ẹni tí wọ́n lò yẹn gangan, òun ló gbé iṣẹ́ yẹn lé. Òun náà lọ gbé fún. Pé má gbé fún àwọn kejì ẹ, ìwọ náà ló máa gbé nǹkan ẹ dání. Má gbé fún wọn o, kò dẹ̀ gbọdọ̀ kanlẹ̀. Tẹ́ máa fi dé Èkó. Wọ́n ti pa sáyé. Ẹ sì yẹ yẹn ní gbọdọ̀ kanlẹ̀. Wọ́n á lẹ́jọ́ wá ní pé ilẹ̀ ò gbọdọ̀ mọ bá iṣẹ́ yẹn nílùú yẹn o. Nílùú tí wọ́n ti ṣiṣẹ́ yìí. Tí wọ́n ti ṣiṣẹ́ yẹn, wọ́n ní ilẹ̀ ò gbọdọ̀ mọ́. Ilẹ̀ ò gbọdọ̀ mọ bá iṣẹ́ yẹn bẹ̀ yẹn. Okay, àlá ti gbọ́. Èmi gẹ́gẹ́ bí èèyàn kan, èmi ti sùn. Owó ti ẹ̀ ń rẹ̀ mí. Tó bá di 6 báyìí, ìrọ̀lẹ́ báyìí, tó bá bẹ̀rẹ̀ sí mú mi. Ẹni ká tó tẹ̀síwájú. Iṣẹ́ tí wọ́n gbé fún ẹni tí wọ́n lò yìí gangan. Bẹ́ẹ̀ni. Tó ti ní pé iṣẹ́ yín ti parí o. Bẹ́ẹ̀ni. Ó tó bí aago mélòó ni wọ́n gbéṣẹ́ yẹn fún yín kó tó sọ fún yín pé iṣẹ́ yìí ilẹ̀ ò gbọdọ̀ mọ́. Bá a ṣe yín, aago 7 alẹ́ ni. Aago 7. Bẹ́ẹ̀ni. Aago 7 alẹ́ ni. Wọ́n dẹ̀ fẹ́ kẹ́ fi ìbẹ̀rẹ̀ lẹ̀ before 5 o'clock ká fi lú ẹ̀ lẹ̀. Wọ́n ní tó bá lè ṣe gan ká má sùn mọ́jú. Pé tó bá di aago 3 òru ká tètè gbéra. Tí ilẹ̀ bá máa mọ́ kó lọ mọ́ bá wa ní ìlú òdìkejì lọ́hùn. Ìlú wọn òdìkejì. Jẹ́ ṣì rántí ìlú tó súnmọ́ ìlú tí ẹ ti lọ ṣiṣẹ́ yìí. Ẹ ṣe. Mo rántí ibẹ̀ o. Orí ayélujára la wà. Ẹ bá wa sọ. Ìlú tó súnmọ́ bẹ̀. Mo rántí ìlú yẹn, but wọ́n máa ń pè bẹ́ẹ̀ ní Ìsẹ̀. Ìsẹ̀ Èkìtì ló súnmọ́ ìlú tí ẹ. Súnmọ́ ìlú yẹn. Ẹ ṣeun, ẹ jẹ́ ká. Ó súnmọ́ ìlú yẹn. So nígbà tí wọ́n ṣáà gbé iṣẹ́ yẹn láago 7 alẹ́, èṣù tó máa ṣe wọ́n láì ṣe mí. Ìmọ̀ orú oorun tó gbé mi lọ o. Àwọn náà sùn. Aago 6 bá lù. Nígbà tí aago 6 lù, la ní wàhálà rèé o. Bàbá gan fúnra rẹ̀, Ọlọ́run mọ irú ayé tó ṣe, bàbá gan sùn o. Bàbá tó ṣiṣẹ́ gan sùn. Òun gan sùn lọ. Tó dẹ̀ rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀. Òun rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀. Ó sùn lọ o. Bàbá ti ní, wọ́n ní ìwọ tí ẹ ti bá ẹ o. Ẹni tó ṣe fún, wọ́n ní tí ẹ ti bá ẹ o. Tọ́, kí la fẹ́ ṣe báyìí? Ẹsẹ̀kẹsẹ̀ bàbá yẹn lọ wá owó. Ó wá owó lọ́nà kan náà. Ó ní ẹ lè kó bá mi. Ó sọ fún wa ní ẹ̀ bá lọ owó ló bá kó fún wa. Ẹ tètè máa lọ. Ẹ tètè máa lọ kí aago 2 tó lù. Ẹ tètè máa lọ kí aago 2 tó lù. Mi lè parọ́ fún nígbà tá a dé ibi tá a ti fẹ́ wọ mọ́tò. Ibẹ̀ ló ti ya wèrè o. Ẹni tí wọ́n gbéṣẹ́ yẹn lé lọ́wọ́. Bẹ́ẹ̀ni.
iṣẹ́ tó wá gbélé lọ́wọ́ ńkọ́ báwo ló ṣe ṣe? Èmi ò mọ̀ bí ó tiẹ̀ dùnú mi bí ó lajú ní mi tẹ̀ nínú bá fún èmi àti ọ̀bẹ yẹn nìkan la kó nílùú yẹn ta dẹ́kun àmọ́ bí àgbà tá a rí mọ́. Ẹni tó gbà yín sílé gangan. Bẹ́ẹ̀ ni èmi àti ẹnìkan Ẹjọ́ dẹ́kun. lájọ dẹ́kun. Àbúrò ẹni tó gbà yín sílé yẹn kọ́ ṣé ìyẹn Ìyẹn tẹ̀lé? padà mọ́. Ìyẹn ò tẹ̀lé yín? Ọmọ ìlú yẹn bọ̀bọ̀ tó gbà mí sílé yẹn ọmọ ìlú yẹn ni mi ìfẹ́ sọ́ni ajá ọmọ ìlú yẹn ni Àbúrò ẹ̀ ń kọ́ àbúrò ẹ̀ ti lọlé. òun ti kú mbẹ̀ kò bá wa involve pẹ̀lú kí yẹn bó ṣe dàgbà délé ó ti mú lọ sí ọ̀dọ̀ màmá ẹ̀ ìyẹn ò bá padà mọ́ ó sì yẹn so bó ṣe jẹ́ nìyẹn nígbà tí mo padà wá rí bọ̀bọ̀ yẹn after bí 3 years normal wà ókè Níbo lẹ ti bá pàdé ẹ̀? bẹ́ẹ̀ dá ni mo ti bá pàdé. Ẹni tẹjọ lọ sí ìlú Èkìtì. Bẹ́ẹ̀ ni ẹ gbéṣẹ́ fún ẹ gbé kinní yẹn fún Bẹ́ẹ̀ni. bẹ́gà mo ti bá pàdé padà pàdé ìlú bẹ́gà yẹn gangan mo ti bá pàdé. Ṣó ń tajà ń bẹ́gà ni àbí ó ń wá ọkọ̀ àbí? Kò wá ọkọ̀ rárá òun fẹsẹ̀ rìn ni. Ó ti ya Ó wèrè. ti ya wèrè sà kò lọ́mọ rárá. Ìwà lè sọ ọ́ sìn báyìí èlè sọ ní ọwọ́ tàwa báyìí ó ti lé ọdún mẹ́fà sí ó ti lé bí abi 20 láti bí abi 2018 2019. Ní ìrírí tí ẹ̀ ń bá wa sọ. Bẹ́ẹ̀ ni sà 18 sí 2019 ni ti. Ọ̀rẹ́ yín tó wá gbà yín sílé yẹn Bẹ́ẹ̀ni. jẹ́ṣẹ́ padà rí yẹn náà lẹ́yìn ìgbà tí ẹ padà dé kò tẹ́jọ́ ń gbé àbí báwo lẹ ṣe rìn? Mi ò tiẹ̀ náà padà ríra but after bí abi 2 years Bẹ́ẹ̀ni. lẹ́yìn ìgbà tá a dẹ́kù tá a dé ilé yẹn èmi kúrò nílé yẹn mo gbé ẹrù mi mo padà sí agboolé wa lọ́hùn agboolé wa tí mo tọ́ sí lé mi Bẹ́ẹ̀ni. mo padà síbẹ̀ láti mo débẹ̀ wọn ò gbà mí náà bí tẹ́mi jáde ní káàkiri ni mo ti pàdé wòlíì kan obìnrin ni ó ní ọwọ́ wà lára mi ó ní ọwọ́ wà lára mi ó ní nǹkan tí ọ̀tá rò ó máa ṣẹnu ayé mi kò ṣẹlẹ̀ ẹ sà chọ́ọ̀chì wúmà yẹn chọ́ọ̀chì obìnrin yẹn Bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ ni mo wà fún di 2 years. Ṣáláṣọ ara ni. No kérúbù kérúbù ni mo wà fún ọdún méjì ìyá ẹ̀ òun ló mọ mo ṣe ń jẹ mo ṣe ń mu ìjà yẹn ni mi ìmọ̀ orúkọ tí ó dé tójú máa fi ràn mí lọ́wọ́ tó bẹ̀ yẹn síbi tí màá gbé mi lọ ṣàdúrà ṣe gbogbo ẹ̀ gbé mi lọ òkun beach gbé mi lọ ṣàdúrà ṣe gbogbo ẹ̀ fún mi. Ọlọ́run tó wá gbé ìpàdé ìyàwó olóríire tí mo wá fẹ́ sílé báyìí tó ẹgbẹ́ náà tó wá jẹ́ ó tún jẹ́ wòlíì Ọlọ́run. Gbogbo ìrìn àjò tí ẹ rìn tí ẹ ṣàlàyé fún ọmọ aráyè yìí ǹjẹ́ ṣé ẹ ti fi tó ìyàwó yín létí? Ó bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ sà kò sí ìrìnàjò yìí máa sọ fún àwọn ọmọ mi tó bá dàgbà máa sọ fún àwọn ọmọ mi. Ẹ ti bímọ? Bẹ́ẹ̀ ni Ọmọ mélòó lẹ bí báyìí? ọmọ mi ti mẹ́rin làwọn ọmọ mi. Mẹ́rin lẹ ti bí? Bẹ́ẹ̀ ni bọ̀ mẹ́ta ni ọmọ tí mo bí ìyàwó mi náà ní ẹ̀kan. Bẹ́ẹ̀ ni Ọ̀rọ̀ ńlá leléyìí ọ̀rọ̀ ńlá ni. kò ṣe jẹ́ Ìrìn àjò tí ẹ̀dọ́gbọ́n ṣàlàyé yìí bẹ́ẹ̀ ni. ẹ ti ṣe ṣàlàyé kò ń ṣe ìrìn àjò kékeré. Oṣù 5. Mo wá pàdé mi nílùú Èkìtì. Ìrìn àjò yẹn ọdún 5. oṣù 5 nìyẹn. Oṣù 5. Bẹ́ẹ̀ ni bá mi kó owó wá láti ilé mo gbàgbé owó sí ilé wá sí. Àwọn náà lọ́mọ̀ọ́mọ̀ fi owó yẹn sílẹ̀ láti lè tàn yín wá. Exactly láti lè tàn mí wá sílùú yẹn exactly nǹkan tó ṣẹlẹ̀. Àmọ́ ẹ̀sùn kankan nínú àwọn ọ̀rọ̀ yín. Bẹ́ẹ̀. Ẹ ní níjọ́ tí ẹ fẹ́ lọ gégi. Bẹ́ẹ̀ ni. Ẹ ní igi ń ṣẹ̀jẹ̀. Bẹ́ẹ̀ ni sà. Ẹ ní ẹ wá rí àǹjọ̀nú. Bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n lórúkọ kan tí ẹ pè é. Bẹ́ẹ̀ ni nígbà tí tó ń gbé ẹ ní olórúkọ kan tí ẹ pè é. Egbére ni. Egbére. Bẹ́ẹ̀ ni. Báwo lẹ ṣe rí egbére yìí gangan? Ṣé yìí náà bàbá yìí ti sin ojú fún yín nítorí wọ́n máa ń sọ pé èèyàn ń rí egbére lásán. bí a tó lè gbójú òru tó bí a tó gbójú òru ni. Ṣé egbére yẹn rìn wá bá yín ni? wọ́n wá o ti ẹ̀rìn ara bí kí nǹkan ẹ mọ kámẹ́rà tó máa ń lò tó máa ń fò yẹn kámẹ́rà drone àgbọn exactly bó ṣe ń lọ nìyẹn ó kàn lò kó orin rárá. Egbére di drone. ó dúró ó rìn ó rán lọ báyìí ni ó gbé àtùpà sórí báyìí bàbá wà lórí ẹ̀ àtùpà yẹn ò jábọ́ ó gbé ẹni kékeré kan ẹni ẹ̀rù kékeré báyìí lọ ó gbé sí abíyá báyìí ewé ọ̀gẹ̀dẹ̀ ló fi wọṣọ ló wọṣọ tí mo sọ
first time tí máa rí ègbé láyé mi nìyẹn àti máa rí tẹ́rù bà mí ẹ̀rọ náà ń bà mí lọ́jọ́ tí mo sọ yìí but torí ẹ̀ náà give up o àṣìwà ń bẹ o ǹjẹ́ ni mo fẹ́ gbìyànjú pé mo fẹ́ sá kúrò mo dọ́gbọ́n mo gbẹ́rù mi gbé báàgì mi pé mo fẹ́ kúrò bàbá yẹn àpíà sí mi ó ti àpíà sí mi wájú ó níbo mo lọ ó dọ̀fẹ́ wá báyìí. bẹ́ẹ̀ ni ó níbo mo lọ níbo mo lọ ó tún fẹ́ tó àmì lọ́wọ́ láṣẹ rí àbí ó ní mi ìṣúná láṣẹ rí sáà má bínú sáà èmi ń lọ ni gbogbo nǹkan tí mo ojú mi rí yìí ó jẹ́ ẹ̀mí mi lọ sáà báyìí ń ta mi padà. ẹ sọ nǹkan kan ó dàbí pé mi ì fẹ́ gbàgbọ́ nínú àwọn nǹkan tí ẹ ṣàlàyé. ẹ ní àwọn wòlíì kan wọ́n wá bá bàbá yẹn. bẹ́ẹ̀ni. wọ́n wá ní pé wọ́n nílò orí gbígbẹ. pásítọ̀ ni o. pásítọ̀ ni wọ́n aṣọ alọ́wọ̀ pẹ̀lú táì lọ́rùn. pẹ̀lú táì. bẹ́ẹ̀ni. wọ́n wá bá bàbá yẹn nínú igbó yẹn. wọ́n nílò orí gbígbẹ. bẹ́ẹ̀ni mẹ́ta obìnrin méjì ọkùnrin kan. ní àwọn pásítọ̀ yìí sọ. sọfẹ bẹ́ẹ̀ni. àwọn kọ́ lọ sọ bẹ́ẹ̀. wọ́n sọ bẹ́ẹ̀ fún bàbá. bàbá yẹn lọ sọ fún ó ti yé no bàbá yẹn ti máa ṣe fún wọn ó sì yẹn wọn wá ní báwo la ṣe fẹ́ gẹ̀ẹ́tì orí gbígbẹ àwọn báwọn máa ń lo pé báwo la ṣe fẹ́ gẹ̀ẹ́tì ẹ̀kẹ́ bàbá sọ pé má wọrí mo ní àwọn tó máa. àwọn jọmọ wà ńlẹ̀. tó máa lọ bẹ́ẹ̀ ṣe. gẹ́gẹ́ bí ẹ ṣe ń sọ ṣe yìí ṣé kò ń ṣe pé bàbá yẹn ti gba iyè yín kẹ́ má lè ronú síwájú. exactly ó possible èmi ò tiẹ̀ mọ̀ kankan ó ti yé yín but nígbà tí gbogbo ìnáwó yẹn ṣẹlẹ̀ nígbà tó máa tó bí oṣù kẹrin mo rí pé mo kàn get back sense mi ó ti yé yín pẹ̀lú gbogbo ìrìnàjò ṣe ń lọ yìí but ọlọ́run ṣe ẹ jẹ́ ká súnmọ́ ọlọ́run ọlọ́run tí ọlọ́run ló dá wa òun nìkan ló lè gbà wá ní gbogbo ìrìnàjò tá a bá ní gbogbo ibi òkèṣe tá a bá ń dojúkọ ọlọ́run nìkan ló lè gbà wá òun nìkan ló yọ wá náà jàgáyé tó ti yé sà ọlọ́run nìkan ló kó mi yọ ní gbogbo ìrìnàjò tí mo rìn èkó tó ta rò lórí mi tí ò fi ṣẹ so bí gbogbo ìrìnàjò ṣe jẹ́ nìyẹn. lẹ́yìn ìgbà tí ẹ wá padà dé bàbá tó bí yín lọ́mọ ǹjẹ́ ṣé wọ́n gbọ́ sí ìrìn àjò tí ẹ rìn. rárá o. wọn ò dẹ̀ wá yín. a padà ríra ìgbà tó yá fún ara mi wá bá mi lọ fún ara mi nígbà tó yá torí mi ò mọ ìyá mi gan ẹ̀kọ̀ọ̀kan ló máa ń wá gbà yẹn bá mi lẹ́kẹ̀rí mi ò rí ibi tó wà gbé yá èèyàn kí mọ́ èmi náà ló sọ fún mi pé wọ́n níbi kan ló ń gbé ẹ mọ̀ àwọn àbúrò dádì mi lọ sọ fún mi gbà yẹn pé bàbá ẹ o ìjọba ibi báyìí ló ń gbé o wá tiẹ̀ lọ kí o agbègbè yẹn náà àti pé lọ kí bàbá ẹ ó ti ń béèrè ẹ pé àwọn ọmọdé ìgbà tí mo débẹ̀ náà ìgbà tí mo débẹ̀ tí mo lọ nígbà yẹn náà nǹkan tí ìyàwó ẹ náà fojú mi rí sà. ìyàwó bàbá yín tó bí lọ́hùn tó fẹ́ sọ ìyẹn yà gbọ́dọ̀ máa sọ lórí afẹ́fẹ́ tí ìyàwó ẹ̀ fojú mi rí bẹ̀yẹn. lẹ́yìn ìgbà tẹ bọ́ nínú ogun kan bọ́ nínú kan ẹ tún wá rá sí mi. mo tún rá sí mi o ogun ìyàwó bàbá mi. ìyàwó bàbá yín ṣó bímọ fún bàbá yín lọ́wọ́. ó bímọ mẹ́rin fún bímọ mẹ́rin ó ṣe mẹ́rin bẹ́ẹ̀ ni. mẹ́rin mọ́ mẹ́fà. bẹ́ẹ̀ ni. football team kan ti pé. ó yẹ bẹ́ẹ̀ ni àbí wọ́n ti pé láyé wọ́n ti pé but àpò inú mẹ́fà ti wá yẹn mẹ́rin ti kú mẹ́rin ti ṣe lóògbé àbí ti pé ló kù. ẹ jẹ́ ká tiẹ̀ béèrè àwọn mẹ́rin yẹn ẹ jẹ́ ṣe rántí èyí tó dolóògbé nínú àwọn ẹ̀gbọ́n yẹn tó yẹ pé ó ṣojú yín kí lẹ̀ ń pò fa ikú àwọn yẹn gọ́gọ́gọ́gọ́. ọ̀rọ̀ pọ̀ bẹ́ẹ̀ òwe ń gbà yẹn ìyá tó bí bàbá mi ó ṣeṣe kan rí fídíò yìí ẹ má jẹ́ ń sọ tí n bá sọ wọ́n bá padà rí fídíò yìí wọ́n máa question mi wọ́n ní ṣe ṣojú mi ni bí ọ̀nà máa sọ ẹ má jà mẹ́ka mọ́rọ̀ lọ bẹ̀. ẹ ṣe ògùn ẹ ṣe mọ́rọ̀ lọ bẹ̀
mo ṣá mọ̀ pé láàrin oṣù kan yẹn làwọn mẹ́rin kú. láàrin oṣù kan. bẹ́ẹ̀ ni mẹ́rin kú. Mm. àwọn méjì dé láti school wọ́n lè bí ń pa wọn ìyá bá mi ló fún wọn lóúnjẹ wọ́n dé láti school ó jẹun tán àwọn ọmọ òdìjọ́ kejì àwọn ọmọ méjì kú jọ yẹn tó ta ọmọ tó kú lọ́dọ̀ wa níbẹ̀ yẹn o mẹ́rin ni àwọn méjì tó kù lọ́wọ́ á fi há ìyá yẹn lọ́rùn pé òun rèé o nǹkan kan gbọ́dọ̀ ṣe àwọn méjì tó kù yìí o tí nǹkan bá ṣe pẹ́rẹ́ ọwọ́ ìyá yẹn ni ikú bàbá yẹn náà ti bàbá tí bàbá mi ikú yẹn náà ti wà. wàhálà pọ̀ nù ìdílé yẹn. ṣé ìyá bàbá yẹn ṣọ́ọ̀ṣì wà? níbo kò sí o ó kàkú ni. wọ́n kàkú káì nílùú Abẹ́òkúta ni gbogbo nǹkan wọ̀nyí ti ṣẹlẹ̀. ìrọ́ ìlú alágbolé. alágbolé nílùú Èkó ń bí. ọmọ alágbolé ni mí ọmọ bíbí alágbolé ni mí. alágbolé lẹ́kọ̀ọ́ alágbolé Àkútè. bẹ́ẹ̀ni ọmọ bíbí alágbolé ni kò sẹ́ni tó lè mọ̀ ọmọ alágbolé ọmọ bíbí ọmọ ibi tó fún mi sọlẹ̀ sí nìyẹn. ẹ ṣeun kan lẹ́yìn ìgbà tí ẹ wá jagun yìí tán tí ẹ fẹ́ yàwó tí ẹ bímọ iṣẹ́ ògo gangan lẹ wá ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí. so àṣà tiraka àṣà gbìyànjú àṣà ṣe gbogbo ẹ pé káṣà tẹ̀lé jẹ́yàn láyé pé káwọn náà tẹ̀lé máa rọ́ mú lọ sẹ́nu ìyá náà àṣà fẹ́ yàwó àbímọ. ó pàdé ọmọkùnrin kan torí Ọlọ́run máa ń gbé mi pàdé àwọn èèyàn pé ran ẹni yẹn lọ́wọ́ ó nílò ìrànlọ́wọ́ ẹ̀. ó pàdé ọmọkùnrin kan ẹni yẹn ti di pásítọ̀ ọ̀sìn òun ló ràn mí lọ́wọ́ ó dà wọn ló tún gbà padà gbà mí sílé nígbà tí mo kú lọ́dọ̀ wòlíì yẹn ó tún yẹ sí yẹn òun ló padà gbà mí sílé from there ó mú mi lọ bí iṣẹ́ tiẹ̀ ó máa ń ṣe interlocking stone ó máa ń ṣe ń gbà yẹn interlocking stone sìn wọn lè fọwọ́ mi lẹ́yìn nípa interlocking stone òun ló kọ́ mi ó ti yé bẹ́ẹ̀ yẹn sìn any building construction báyìí ọwọ́ ẹ̀ ni mo ti mọ̀ ọwọ́ ẹ̀ tí mo sọ ni mo ti mọ̀ kódà èmi àtẹ́lẹ́ ṣe àṣeyọrí last week kò sí bí nǹkan fẹ́ ṣe wọ́n ń ralẹ̀ ni wọ́n ń talẹ̀ ni o òun ló kọ́ mi gbogbo ẹ̀ wọ́n fẹ́ ṣiṣẹ́ kan láti foundation dókè engineer work engineering everything wọ́n fẹ́ survive iṣẹ́ ni òun ló kọ́ mi everything. ẹ̀dẹ̀ ní àwọn ọmọ tẹ́ ń lò lọ́wọ́lọ́wọ́. exactly ta ní team náà lò onísìn pàtó ti di pastor nsìn èmi ni máa ń lọ ṣiṣẹ́ yẹn èmi ló máa ń rán lọ ìgbà mi ó lè má ráyè èmi ni máa lọ ìgbà mi ó lè ní evangelist kan bí kan lọ bẹ̀. iṣẹ́ tí à ń ṣe lọ́wọ́lọ́wọ́. exactly building ẹbí mo ṣe nísìnyí nìyẹn. lẹ́yìn ìgbà tí ẹ dé sèkó bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà tí ẹ borí ẹ jagun àwọn ogun tẹ̀lú oṣù 5 nílùú Èkìtì yẹn ǹjẹ́ ṣe ìrántí àwọn àpẹẹrẹ ǹjẹ́ ṣe ní anything like spiritual attack torí gẹ́gẹ́ bí ẹ ti ṣe sọ ẹ ní bàbá yìí ní ìgbà kan nígbà tí àwọn pásítọ̀ yìí tí wọ́n wá tó wá bá bàbá yẹn tó ń pé àwọn nílò àwọn nǹkan kan ẹ mọ̀ pé wọ́n ní ẹ̀yin lọ́rán lọ lọ sí isa òkú kẹlọ́wọ́ lẹ́yìn ìgbà tẹ wá délé ǹjẹ́ ní anything àwọn spiritual attack irú àwọn aláwo lẹ́ ńlá ní gbogbo. àlá burúkú ni o àlá tí ò ṣe sọ ni ọlọ́dẹ fún mi lẹ́gbọ́n àlàsà. ẹ̀ ńlá. exactly. káìkáì. mo ní àlá mo ń lálàá sà mo ń lálàá o but lójú àlá mi yẹn sà mo máa ń burí lójú àlá mi yẹn ọmọ sọ pé kí n jagun kí n gba àdúrà ọmọ sọ pé lọ mójútó ara ẹ̀ ó sì yẹn sà mo jagun but Ọlọ́run gbé wòlíì yẹn pàdé mi nígbà tí mo sọ yìí ọdún méjì mo fi wà lọ́dọ̀ ọ̀rẹ́ yẹn ọdún méjì mo fi wà lọ́dọ̀ obìnrin yẹn ó fi ṣe gbogbo ẹ̀ fún mi ní ìmọ̀ tó rí lára mi tó fi ṣe oore ẹ̀ fún mi o oríṣiríṣi ìgbà náà ni máa ń ráyè pé mo ń lọ sí ilé ìjọsìn ìgbà míì iṣẹ́ máa gbé mi travel gbà mí tí mi ní ráyè rárá bọ̀ ìyàwó mi ṣọ́ọ̀ṣì ìyàwó mi wọ́n fẹ́ ṣòro ni ìyàwó mi ni wọ́n fẹ́ ṣe gbá kan ṣọ́ọ̀ṣì ìyàwó mi ni wọ́n fẹ́ ṣe gbá ìyàwó mi ò fi ṣọ́ọ̀ṣì ẹ ṣeré. báwo lẹ ṣe pàdé Feel Right.
báwo lẹ ṣe pàdé wọn? Ǹjẹ́ ẹ lè ṣàlàyé fún wa? Mo lè ṣàlàyé torí pé èmi náà rí post Freeride lórí Facebook mi, so mo comment under comment section, òun ni mo fi get mo comment sí ẹ, mo dẹ̀ fi phone number mi sí pé èmi náà ní nǹkan tí mo fẹ́ sọ ni mo fi comment under comment section yẹn pé kémi náà lè wà part nínú nǹkan tó kémi náà sọ story mi, ó ti yé bẹ́ẹ̀ yẹn sìn, so nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn, bí mo ṣe get yín nìyẹn under comment section ni mo ti. Ẹ ṣeun gan. Post ya. Nǹkan ìrírí ayé tí ẹ wá sọ fún wa, kí ni ìdí gangan tẹ́ fi ṣàlàyé nǹkan tẹ́ fi ń sọ fún ọmọ aráyé, kí ni ìdí tẹ́ fi sọ? Ìdí pọ̀ o. Ẹ bá wa sọ bó ti ẹjọ́ yẹn kọ. Bó alákọ̀ọ́kọ́ àwọn ọmọ òde ìsìn tó wà ń tà ń sìn, wọ́n kánjú ọjọ́ orí wọn lọ, mélòó láti rí, mo ní máa wọ ọmọ ilé ìjọ́ lọ bí ẹ ìjọ́ lọ bí ẹ tó ń ṣe bálàpàlà yìí, ó fẹ́ lówó jìjì, ó wà bí wá lè kó wá bí a lè káwà sọ nǹkan yìí kó tójú wá rí, kọ́ dẹ̀ ṣọ́ra fún káwọn èèyàn dẹ̀ káwọn ọmọ sí kọ́ dẹ̀ ṣọ́ra fún ọ̀rẹ́ tó ń bá rìn, torí àmọ́ ọ̀rẹ́ márùn-ún gbé nílé kan, ọ̀rẹ́ mẹ́fà gbé nílé kan, ìtọ́nú inú ẹ̀ tẹ́jọ́ ń gbé yẹn ò mọ inú ẹ̀ gbogbo pátá ẹ̀ mọ́nú ara yín inú àtà ń gbélé ẹnìkan péré ló bà ìrìn àjò yìí jẹ́, ìrìn àjò wa jẹ́, táwo ò dẹ̀ mọ̀, ẹnìkan ló bà gbogbo ìrìn àjò wa jẹ́, àwa méjì àtàbúrò tá ń gbé ọdún méjì tí ò sí wàhálà. Mo bẹ̀ àwọn ọmọ tó ń wà ń ta tó ń wà ń ta ṣe jẹ́ pé owó lóòótọ́ owó ni wọ́n ní láìsí owó kò sí nǹkan tí èèyàn lè dá ṣe, ó ti yé sà, but ọ̀nà tó ń gbà owó yẹn ti pọ̀ jù. Kọ́ ṣe pẹ̀lẹ́, kọ́ sì mẹ́dọ̀, kọ́ jọ́ ẹ̀bẹ̀ ni mo ń bẹ̀ àwọn youth wá ń sìn, kọ́ ṣọ́ra ìtawà tí tójú àwa ti rí kò ṣeé sọ, mọ́ láti sọ yìí, ẹni tó bá rí fídíò yìí bóun kò fi kọ́gbọ́n, kò sí nǹkan tí èṣù fẹ́ fún ẹ, èṣù máa fún ẹ láyé yìí, wà á san times 2 nǹkan tó fún ẹ. Ní times 10 orí times 10 gan lẹ́yìn wọ́n fẹ́ san. Èṣù ò lè fún ẹ ní nǹkan lọ́fẹ̀ẹ́ láyé pé òkè fún ẹ ní nǹkan o wà ní sọ ẹ̀jẹ̀, wà á san nǹkan ìwọ́gbọ́n àwọn pé wà á pé mi dẹ̀ mọ̀ tẹ́lẹ̀ o, kí ló wá débẹ̀. Ẹ ṣeun gan-an. Ẹ jẹ́ ká tiẹ̀ wò báyìí, tó bá yẹ pé iṣẹ́ tí wọ́n gbélé bọ̀bọ́ yẹn lọ́wọ́ tí ẹ délé tí kò ń ṣe pé ilẹ̀ mọ́ bá yín gbélé, ṣé bàbá yẹn ṣé wọ́n sọ pé tẹ bá lo iṣẹ́ yìí tówó bá ti dé, ǹjẹ́ ṣé wọ́n sọ fún yín pé ẹ máa san ẹ̀jẹ̀? Wọ́n sọ repercussion, kí ni ẹ̀jẹ̀ tó sọ pé ẹ máa sàn? Ẹ sà, wọ́n sọ ẹ̀jẹ̀ yẹn, ẹ sà májà sọ lórí àná. Ká tún má sọ lórí afẹ́fẹ́. Ìyá sọ owó pàtẹ́ mọ́ ẹ̀yà ara èèyàn tó bá wọ́n bá ti dé tó wọ́n máa lò tó máa fi ní owó yẹn. Tí ó ti yẹ yín. Torí a fẹ́ lówó iná. Torí owó yẹn tó bá lówó yẹn tán ó gbọ́dọ̀ lọ, òun náà gbọ́dọ̀ ní shrine ẹnu ilé tó sọ fún wa ní yàrá kan. Ẹ̀yìn ọ̀kan ní máa bá bọ̀. Ìwọ nìkan ló máa wọ̀ bẹ̀. Ìwọ ló ṣe. Tó ti gbogbo ibẹ̀ ló ti máa kó tó bá fẹ́ ṣe ibẹ̀ ló máa sọ ẹ̀jẹ̀ ẹ̀ tó bá ti pè àjọ̀nú ni á wá bá ẹ á béèrè wá dẹ̀ gbé fún abá tiẹ̀ lọ, owó ti dé, owó ẹ̀ wá dé. Ẹ ṣeun gan-an. Ẹ ṣeun gan-an. A dúpẹ́ lọ́wọ́ yín. Tá bá tún ní àwọn ìbéèrè mìíràn tá bá fẹ́ bi yín, a tún padà pè yín wá sórí. No problem. A máa jẹ yín. Ẹ ṣeun. A dúpẹ́ lọ́wọ́ yín sà.